tèmi yóò pín ọ̀rá o ẹ kú dédé ìwòyí ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí èmi á dára fún gbogbo wa a nínú gbé sọnù bí ò ṣe ibi ọmọ o orúkọ tèmi kò yí padà o Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì èmi lọmọ Èkìtì Èkìtì di méjì lọ́dọ̀ mi èmi lè jìrẹ́ òyìn là kí ọba ọmọ tá ṣe bí èmi lè jìrẹ́ á múra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni o yóò pín ọ̀rá akínyìn o pé ẹ kú bó ṣe ń lọ o lè ní lórí ètò wa ẹ̀yin tèmi àwọn ọ̀rọ̀ kan ń lọ tí mo fẹ́ kí gbogbo wa káyìjọ gbéyẹ̀wò mo ti ṣe àwọn ètò kan síwájú ṣùgbọ́n nípa ti olólùfẹ́ wa tí Ọlọ́run pè sí ipò tó lọ láìpẹ́ òun ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni kí ẹ̀yin tèmi ká fi ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ̀nyí ká fi ṣe àríkọ́gbọ́n kó jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo wa lóòótọ́ ẹ̀yin tèmi kò ń ṣe nǹkan ọ̀dùnnú bó ṣe ṣẹlẹ̀ wípé ó pa ipò dàbẹ́ yẹn a dẹ̀ kì í fi òkú wé alààyè ẹni tó bá lẹ̀ ti kú òun là ń pa irọ́ mọ́ ọ̀rọ̀ méjì tí mo sọ yìí ó fẹ́ jẹyọ lórí ètò tí mo fẹ́ ṣe lénìí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká fetí sílẹ̀ ká gbọ́ bí ẹ jọ̀wọ́ ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ rárá torí fún kíni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó ṣe kíní kan ṣé ẹ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí omijé ojú mi tó ṣe aláìsí inú mi bàjẹ́ mo ti rò pé kò bímọ láyé ni torí nígbà tí wọ́n kọ orin omijé ojú mi ní ayé ìgbà yẹn orin yẹn ni mo máa ń gbọ́ lálaalẹ́ tí n bá ti fẹ́ sùn àwọn èèyàn ti ẹ̀ pariwo gbà yẹn pé torí pé kò bímọ ló jẹ́ kí wọ́n kọ irú orin yẹn ṣùgbọ́n ìgbà tí mo wá máa gbọ́ nísìnyí pé ó bímọ ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi torí omijé ojú mi jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó fi gbogbo àṣírí ìgbésí ayé rẹ̀ ó fi pamọ́ fún àwọn ènìyàn tó padà wá jẹyọ lẹ́ni tí ọkọ padà wá yọjú ta ló mọ̀ wípé omijé ojú mi sì ní ọkọ àti ọmọ méjì èmi ò mọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ní ọjọ́ kan ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ńgbà yẹn pé a gbọ́ wípé ẹ̀wọ̀n ojú Olúwa ó dẹ̀ ní rárá pé òun bí ọmọ àti ìgbà yẹn mo ti ń pé ó máa bí ọmọ ọkọ bó ṣe òkú omijé ojú mi kò dára rárá kò dára tó omijé ojú mi kò ní àwọn ibi tó dára ẹ jọ̀wọ́ ẹ̀yin ẹbí yìí ẹ má bínú lẹ́ni o òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ òun ṣe dáa tó o mo dẹ̀ wá mo wá wo gbogbo ìgbésí ayé omijé ojú mi láti ìbẹ̀rẹ̀ títí di bá a ṣe wà yìí mo rí mọ̀ wípé kò ní olùbásọ̀rọ̀ tó dára nínú ẹbí tó lè tọ́ sí ọ̀nà tó dára bí omijé ojú mi ṣe rí bí gbogbo ẹbí yẹn ṣe rí bẹ́ẹ̀ náà ni omijé ojú mi ṣe rí Ọlọ́run kò fi ọ̀run kẹlẹ́ mi àmọ́ ẹ̀yìn omijé ojú mi bọ́n ṣe yìí kò dára tó kò dára rárá ó jẹ́ nǹkan bànújẹ́ nǹkan tí mo fẹ́ fàyọ nínú ìyẹn ti lọ nísìnyí kó ti lọ kọ́lọ́run kó gbà fáfẹ́fẹ́ rere àmọ́ mo fẹ́ kí àwa tá a kù sáyé kí a kọ́ ẹ̀kọ́ kan àbí kejì lọ́ra ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu ẹ̀kíní ìgbà tí wọ́n fẹ́ sin òkú omijé ojú mi la rí pé ọkọ rẹ̀ yọjú tí wọ́n sọ pé rárá pé kò gbúdọ̀ gbà àwọn ènìyàn ọkùnrin yẹn wọ́n ṣàṣeyẹṣe wọ́n gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ọmọ yẹn ọkùnrin yẹn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé gbogbo ọ̀nà pé òun àbádọ́nù wọn pé òun bí ju àwọn nìkan lọ pé gbogbo ọ̀nà ló ń gbà láti pé kò ń rí wọn tí wọ́n jẹ́ kò ń rí wọn tí omijé ojú mi tó blọ́ọ̀kì gbogbo ọ̀nà tó ń fi lè rí wọn pátápátá ló dí ọ̀nà yẹn tí ò jẹ́ kò ń rí wọn pé òun ní ọmọ míì jù wọ́n lọ àwọn kan ní irọ́ ló ń pa àwọn kan tẹ̀ tó wá sọ àwọn oríṣiríṣi pé wọ́n ló rojọ́ níbì kan ó ṣe gbá èmi ò gbà yẹn gbọ́ torí mi tí ì gbọ́ nǹkan tí mo bá gbọ́ òun ni màá sọ pé mo gbọ́ lẹ́nu Ọlọ́run ṣùgbọ́n eléyìí wọ́n pè lórí fóònù tó fi sọ̀rọ̀ ló jẹ́ kí n gbàgbọ́ pé ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni lára àwọn àṣìṣe tí olóògbé ṣe kó tó kúrò láyé kọ́lọ́run kó foríjì kó má bẹ̀wò lára àwọn ọmọ ẹ̀ mo fẹ́ mẹ́nu bà méjì níbẹ̀ lénìí méjì yẹn ó ti jẹyọ tipẹ́tipẹ́ alàgbà yìí tẹ́ ẹ wò níbí ó sọ̀rọ̀ àwọn ọmọ obìnrin yìí ó sọ ọ̀rọ̀ ọkọ náà sọ ọ̀rọ̀ mo wá gbogbo ọ̀rọ̀ yẹn yẹ̀wò ó jẹ́ kí n ní ìgbàgbọ́
sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ọmọ sọ̀rọ̀ níbí, ó ní ìyá àwọn máa ń sọ wípé gbogbo ẹ jẹ́ kí n gbé sí kẹgbọ́n. Thank you, Lord, for bringing everybody here today. Hallelujah. My mom's aim was to make sure that the mistakes that she made in life, both marital mistakes, both financial mistakes, both godly mistakes that she made, does not reflect in I and my brother's lives. So she wanted everything good in this world to be for us. She took us to the best school, Logic International School, the best school to make sure that we have a solid education. So I can be a gynecologist and my brother can be an actor. Oh God, I thank you, Lord. But it's a shame and it's a pity that she's leaving so early. She did not wait to eat the fruit of her labor. It is well. It is well. Kó dàbí pé mo fẹ́ ní kó dìde ẹ̀ má bínú. So, Every day she will call me. Jomiloju, promise me. You will make me proud. You will make me proud. Promise me. Mommy, I promise. Calm down. I will make you proud. I did not expect any of these things to happen. Ṣé ti gbọ́ nǹkan tí ọmọ yẹn sọ? Ibẹ̀ gan-an ni mò ń lọ lénìí. Ó ní ìyá àwọn sọ wípé kán fi pé káwọn máa kọ́lọ̀ pé ká Ọlọ́run ní jẹ́ kán bẹ àwọn ìwà tóun ti wò lára àwọn ọmọ wípé àwọn àṣìṣe nípa ọ̀rọ̀ olówódé àti àwọn àṣìṣe nípa ìrìn àjò tóun rìn ní ìgbésí ayé òun. Ẹ̀kọ́ ti fojú mú wọn. Ìkéjì yẹn ibẹ̀ ni mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀. Ìrìn àjò tá à ń sọ yìí òun lọkọ́ fi yọjú lèmi tí gbogbo wa tá a mọ̀ pé ó bí ọmọ tó mú gbogbo ẹ̀ tó fi pamọ́ tí ò sẹ́ni tó mọ̀ pé ó bímọ. Àwọn Tọ́pẹ́ Àlàbí wọ́n gbọ́mọ wọn síta. Àwọn kí lorúkọ Yínká Aláṣeyọrí wọ́n gbọ́mọ wọn síta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn la mọ ọmọ wọn, kò sẹ́ni tó mọ ọmọ ẹ̀. Ṣé ẹ mọ̀ nǹkan tó jẹ́ kí n gba ọkùnrin ọkọ ẹ̀ yẹn gbọ́ ni wípé ó sọ̀rọ̀, ẹ máa gbọ́ ọ̀rọ̀ tó sọ̀rọ̀, mo dẹ̀ gba ọ̀rọ̀ yẹn gbọ́, ni wípé bóun gangan fúnra rẹ̀ kò sẹ́ni tó mọ̀ nínú wa pé ó bímọ, kò sí nínú gbogbo ayé ní ìrọ̀pọ̀ bóyá àwọn tó wá súnmọ́ o bẹ́ẹ̀ bá ṣe mọ ọmọ Tọ́pẹ́ Àlàbí tá a mọ ọmọ Yínká Aláṣeyọrí, Yínká Ayéfẹ́lẹ́, gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ ẹ̀ rárá, kò sí ẹni tó mọ ọmọ ẹ̀. Ó fi pamọ́, òun ló jẹ́ kí n gbàgbọ́ wípé torí ti bàbá wọn ló ṣe mú ọmọ yẹn pamọ́. Wọ́n ló sọ pé ó fọlọ́pàá mú pé tó bá yọjú sí àwọn ọmọ nílé ìwé kán fi ọlọ́pàá mú. Kò sẹ́ni tó mọ̀ pé ó bímọ, ó tọ́jú àwọn ọmọ yẹn pamọ́ torí ti bàbá wọn. Òun ló jẹ́ kí n gbàgbọ́ wípé lóòótọ́ ni nǹkan tó kùnrin yẹn sọ. Àwọn èèyàn dẹ̀ wá sọ̀rọ̀ wípé kí ló dé tó yẹ pé ọjọ́ tó ń sìnkú yẹn gangan ló sọ̀rọ̀. Ẹni ẹlẹ́ni fẹ́ wá dágbére kẹ́yìn. Ìyàwó tó sanwó orí ẹ̀ tó ṣe ìgbéyàwó alárédè fún ni. Bẹ́ẹ̀ ni wọ́n kàn yapa ni. Mi rò pé wọ́n kọra wọn sílẹ̀ pẹ̀lú ìwé ẹ̀rí. Ó ní láti wá torí bó ṣe wà yẹn tí ìbá ṣe ibi tán gbé lọ tán lọ sí tó bá jẹ́ ní ilẹ̀ Yorùbá, òfin ilẹ̀ Yorùbá, ilé bàbá ọmọ ẹ̀ tó bímọ sí ibẹ̀ náà sọ pé kán lọ sí ní ìlú bàbá ọmọ ẹ̀. Tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nǹkan wọ́. Kò sí bí ìjà yẹn ṣe lè lo tó bí ìjà yẹn bó lelelele bọ́ ọ̀rọ̀ rírú ẹ̀ rí wọ́n á ní kán lọ sí ilé bàbá ọmọ ẹ̀. Ẹ wo ẹ̀yin tèmi kò ṣe nǹkan ìdùnnú. Mo kàn fídíò bí mo ṣe ṣe yìí gan torí pé mo ṣẹ̀ parí fídíò kan lọ́jọ́ yẹn. Mo ní pé kí n kúkú di pé màá lọ nu ara tí màá pa àwọn aṣọ dà. Kò ní kí bí mo ṣe wà yìí kò ní kí omijé ojú mi kó padà sáyé mọ́ o. Wọ́n ní ọkùnrin yìí ó tiraka kó bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ kó tó di gbà yẹn. Wọ́n ní àwọn ẹbí ò gbà. Òun ló fa nǹkan tó ṣe ní
ìbòjì yẹn. Lóòótọ́ àwọn èèyàn sọ̀rọ̀ wípé kí ló dé tọkùnrin yìí èmi pẹ̀lú pé kí ló dé tó yẹ pé ìsìn ló wá yọjú, kí ló dé tí ò wá nígbà tí ara rẹ̀ yá. Tá bá bí ó mọ̀ máa rí wì ọ̀rọ̀ mà débẹ̀ ni. Tó bá lè jẹ́ pé kò wá lóòótọ́ ó lè jẹ́ wípé ẹ̀rù ló ń bà á kọ́ má tún fọlọ́pàá mú. Ṣùgbọ́n ó wá sí ibẹ̀ yẹn torí tàwọn ọmọ ẹ̀ àti wípé ó ti mọ̀ wípé kò sẹ́ni tó fẹ́ fọlọ́pàá mú mọ́. Ẹlẹ́ran ara ni gbogbo wa. Lóòótọ́ ó lè jẹ̀bi ṣùgbọ́n a lè kúkú dá lẹ́bi púpọ̀ jù torí fún kíni ìwà omijé ojú mi gangan fúnra ara ẹ̀ ńkọ́ ẹ wo nǹkan tí ọmọ rẹ̀ sọ pé ìyá ń sọ. Mo rí ibìkan o ẹnìkan kọ́mẹ̀ntì níbìkan o tó gbàdúrà wípé gbogbo àṣìṣe pátápátá tó ṣe kọ́lọ́run jọ kó má bẹ́ẹ̀ wò lára àwọn àtọmọdọ́mọ ẹ̀. Mo bá wọn gbàdúrà mo dẹ̀ ṣe àmín. Ẹ wò ẹ̀yin ẹbí ẹ kó gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn sílẹ̀ o. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá mọ̀ wọ́n ẹ súnmọ́ àwọn ọmọ yẹn o kán lè rójú rere kí bàbá wọn lè rójú rere wọn o kí bàbá wọn lè gbé ẹrù níbi tí ìyá wọn gbédè o ibi tí ó máa gbé ẹrù tiẹ̀ ló ti gbédè yìí. Torí àwọn ẹbí tó ń ṣe lè ní má súnmọ́ má bá sọ̀rọ̀ má ṣe gbá má ṣàwo kòkó bá ṣàṣù ẹ̀wọ̀n ẹ̀yìn tèmi tó bá dójú ẹ̀ àmọ́ nínú wọn mọ̀ má ṣe bí ìyá kò lè dàbí ìyá o oṣù 6 péré ló ti mọ wọn nínú wọn mọ́. Ẹbí ara kò ṣe ẹbí ara ọ̀rẹ́ gbogbo wọn nínú wọn mọ́. Ẹ̀wọ̀n kan tó ṣe sáwọn gospel singers ẹ̀wọ̀n bọ́n ṣe bú wọn wípé wọ́n ti retí kán kú ṣèbí lára wọn lárí nínú fídíò tọ́lọ àwọn òṣìṣẹ́ Ọlọ́run yẹn tọ́lọ gbàdúrà fún wọn hospital ṣèbí lára wọn lárí nínú fídíò tó rìn tó gbàdúrà fún lọ́jọ́ yẹn tó rìn. Báwo lẹ ṣe mọ̀ pé wọn ò gbàdúrà fún wọn àti wípé nǹkan tá a bá pè ní sí òun là ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run náà ló ti pe omijé ojú mi nígbà tó wà láyé tó kọ etí ìgbọ́n sí wọn. Ṣé wàá fẹ́ blame wọn ṣé fẹ́ dá wọn lẹ́bi ni. Nígbà tí mo ní èèyàn báyìí ta ìjọ ń ṣe tí mo ní lágbájá yìí mo fẹ́ lọ bá èmi bá ti gbìyànjú kò má dáhùn ẹnì kejì lòun ti gbìyànjú kò má dáhùn ẹnì kẹta lòun ti gbìyànjú kò má dáhùn ó lè mú ìfàsẹ́yìn wá fèmí náà. Bí ilé ayé ṣe rí nìyẹn. Àmọ́ àwọn máa purọ́ mọ́ Ọlọ́run o pé ewé kan kì í bọ́ lára igi kọ́ Ọlọ́run má mọ̀ sí bẹ́ẹ̀ ni ó lè ní ìdí tọ́lọ́run fi gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run kì í ṣe bí. Ẹlòmíì wà tó yẹ pé àsìkò rẹ̀ tí ì tó yẹ pé àfọwọ́fà ara ẹ̀ ni ló fi bá sọ̀rọ̀. Ẹlòmíì dẹ̀ wà tó yẹ pé ó kú lọ́mọ ọwọ́ àsìkò rẹ̀ tó nìyẹn kọ́lọ́run kò kó má yẹ káwọn kákú ló èrò àní fojú sunkún ara wa àní fojú sunkún ọmọ. Ṣe rí pàtàkì ọ̀rọ̀ mi jù lẹ́ni ni wípé tí mo fẹ́ kí ẹ fi ṣe àríkọ́gbọ́n ẹ̀yin tẹ́ ẹ wà láyé a kì í fi òkú rí àlàyé o ṣùgbọ́n màá sọ lẹ́ni. Kò sí bí ìṣòro náà lè tó láàrin ẹ̀yin àti bàbá ọmọ yín ó bá yín dá sí kò bá yín dá sí o. Tí bàbá ọmọ yín bá ti wá ọmọ yín bọ̀ tí àwọn ọmọ yín bá ti nífẹ̀ẹ́ láti rí bàbá wọn ẹ gbà wọ́n láàyè torí ọ̀la àmẹ́ni tó kọ́kọ́ máa lọ nínú wa gbogbo wa ló kù. Ọlọ́run ní jẹ́ ká kú léwe ẹ gbà wọ́n láàyè. Ẹ̀yin òbí gan tẹ́ ẹ̀ kì í ṣe single mother tẹ́ wà nínú ilé tẹ́ ẹ máa kọ ẹ̀yìn àwọn ọmọ sí bàbá ẹ jáwọ́ ẹ ṣe àtúnṣe bàbá yóò bá wọn ṣe lè bàbá yóò ṣe gbá èmi nìkan ni mo ṣe kò dífà. Àwọn ọmọ náà rí kì í ṣe pé wọn ò rí àmọ́ oníkálukú àgbèrè ṣe ọwọ́ rẹ̀. Ṣe bẹ́ẹ̀ nìyẹn ní Ìyábọ̀ Òjó ṣé Ìyábọ̀ Òjó wá dára tó bẹ́ẹ̀ ni ṣé Ìyábọ̀ Òjó dára tó bẹ́ẹ̀ ni tí gbogbo ayé tó fi fẹ́ràn ẹ̀ nígbà tó ṣe gbéyàwó fọmọ ẹ̀. Ṣé bí ẹ gbọ́ ìtàn tó sọ nípa bàbá ọmọ ẹ̀ ṣé bí òun nìkan ló ṣe àdágbé àdáfà òun nìkan ló ṣe àdágbé àdáfà síbẹ̀síbẹ̀ náà ó wò ó pé àwọn ọmọ wọn nídìí bàbá wọn ó dẹ̀ máa ń jẹ́ kí wọ́n bára wọn sọ̀rọ̀ ta ló mọ̀ títí di ọjọ́ ìgbéyàwó Priscilla ní gbogbo wa tó mọ̀. Òun ni mo fi fẹ́ràn Ìyábọ̀ Òjó o
kò sí àṣìṣe kan tó lè ṣe láyé ṣe rí nǹkan tó ṣe fún bàbá ọmọ ẹ̀ tó ṣe fún àwọn ọmọ ẹ̀ yẹn in fact nǹkan gidi ni gbogbo wa la mo gbóríyìn fún ó kú ọmọ ṣe ikú ò ní gba àwọn ọmọ yẹn lọ́wọ́ á jèrè wọn o bàbá wọn náà á jèrè wọn ó ya gbogbo wa lẹ́nu bó ṣe yẹ kó rí nìyẹn ẹ̀yin tẹ́ ẹ ṣì wà láyé ẹ má ronú ẹ máa ní ìrora ẹ máa rọra ẹ máa ní sùúrù ẹ má máa yarò bàbá lára àwọn ọmọ ẹ fi gbogbo ẹ̀ sílẹ̀ fọ́lọ́run Omije ojú mi àti ọkọ ẹ lè wà papọ̀ kó má débi tó délé ní bẹ́ẹ̀ ni ṣebí gbogbo ẹ̀ náà là ń rí yẹn àmọ́ Omije ojú mi kọ́lọ́run kò fọ̀run kẹ́ o ó ṣe àwọn àṣìṣe ìyẹn ìkíní kọ́lọ́run jọ kó bá wa dáríjì ní gbogbo ìgbà ni màmá àgbà ládùúrà torí ó ti dòkú nísìn ó ti fi kó ó ti fi ṣàgbà gbogbo wa àwa náà à ní tẹ̀lé ní kíákíá o ẹ wò ó àti gbogbo ẹbí náà ẹ nírú bí ogun ọ̀fọ̀ ní ìdílé yín mọ́ o àmọ́ ẹ̀yin ẹbí Omije ojú mi ẹ kì í gbà nímọ̀ràn tó dáa nígbà tó wà láyé o ẹ má ṣe nǹkan tẹ́ ẹ ṣe fún Omije ojú mi ẹ má ṣe fún àwọn ọmọ ẹ o ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn kàn ṣe nǹkan tó tẹ́ wọn lọ́rùn kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ torí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ kémi ní ìgbàgbọ́ wọ́n gbé mi débẹ̀ wọ́n gbé mi dé ibẹ̀ wípé àwọn nínú àwọn ẹbí yẹn tó súnmọ́ dáadáa ló ṣe Omije mi ojú mi lọ́nà ní ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ orin tí Omije ojú mi fi ń gba yìí káàkiri lẹ́nu òun kọ́ ló lórin náà òjíṣẹ́ Ọlọ́run yìí tẹ́ ẹ wo àwòrán ẹ̀ yìí ó bọ́ síta ó sọ èmi ó ní kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ ni ó wà nínú mi ṣùgbọ́n wọn ò tí ì fi ilẹ̀ bò ó láṣìírí ní ò jẹ́ kémi sọ̀rọ̀ torí mo rántí ìgbà yẹn màá gbé fídíò yẹn sí ẹ wò bí ìṣẹ́jú bíbí ló kàn. Rere wọ mi Ọlọ́run mi, aráyé retí ohun tí máa mú bọ́ lọ́dọ̀ rẹ̀ bàbá mi mọ́. Ọdún yìí lọ, Omije ojú mi ń bèrè àánú rẹ̀. Ọdún yìí tún lọ, Olúwa. Ọlọ́run wá ṣe rárẹ̀ lógo. Jẹ́ kí wọ́n wá mi fún rere ní tilé bàbá mi. Àwọn aláìsọ jẹ́ kí ẹnu kó yà wọ́n ní tilé màmá mi. Inú ọdún yìí má jẹ́ ń ṣiṣẹ́ bí aláìṣe ṣe. Omije ojú mi lẹ rí yẹn o tó kọrin yẹn gbà yẹn àwọn ECOWAS ó wà nínú ẹgbẹ́ akọrin lóòótọ́ gbogbo nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run yìí sọ pátápátá òtítọ́ ni orin yẹn ni mo máa ń gbọ́ ní alaalẹ́ tí n bá ti fẹ́ sùn torí àyè tèmi náà wà gbà yẹn orin yẹn ni mo máa ń gbọ́ àwa ti ẹ̀rọ wípé òun ló ní orin tó kó wọn mọ́ra ìgbà tó wáyà la wá gbọ́ pé àwọn kwaya yẹn torí wọ́n máa ń kọ orin ní gbogbo ìgbà bẹ́ẹ̀ yẹn àmọ́ orin yẹn ó ṣe ìyanu láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹni tó lérí orin òun làwọn èèyàn ń pè bó ṣe ń pè ní wá bó ṣe ń pè lẹ́yìn àṣìṣe tó ṣe níbẹ̀ ni wípé kò jẹ́ kí wọ́n mọ̀ wípé òun kọ́ ni òun ní orin yẹn pé àwọn ọ̀pọ̀ ènìyàn ló ní òun kò ṣe olùdarí yìí ọ̀rọ̀ tí pásọ̀ yìí sọ ó pọ̀ o torí mi ìmọ̀ bóyá torí copyright kò jẹ́ kí n gbé sí ó ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tán kọ orin yẹn tán tí àwọn ènìyàn tí orin yẹn tó tán wọ́n bẹ̀rẹ̀ sí ní pè káàkiri wọ́n pè káàkiri tó bá dẹ̀ ibi tó bá ti pè sí ìgbà míì gan wọ́n kàn máa dédé pè pé wọ́n fìwé pè pé kó wá bá wọn ṣe àṣeyẹ tó bá dẹ̀rẹ̀ wọ́n á ní kó wá kọrin orin tá a dẹ̀ fẹ́ kó kọ l'Omije ojú mi lóòótọ́ kò jẹ̀bi àmọ́ bó ṣe ń kọ orin yẹn ó yẹ kó kú ẹ̀yìn wò fún àwọn tí wọ́n dìjọ kọ orin yẹn kò ṣe bẹ́ẹ̀
ìgbà tí ọ̀rọ̀ yẹn lẹ̀wẹ́ wá máa di wàhálà wípé àwa la ní orin yìí ìwọ nìkan ló ń kọ́ kiri tó fi ń gbayì kiri. Òun ni pásítọ̀ yìí olùṣọ́ àgùntàn yìí sọ pé òun wà lára àwọn tó fún ní ìmọ̀ràn ńgbà yẹn ṣùgbọ́n kò tẹ̀lé ìmọ̀ràn yẹn. Ìgbà tóun tún wá rí pé ọ̀rọ̀ yẹn tún ti ń di wàhálà pé ó ń tẹ̀síwájú nínú orin yẹn òun tún wá pé kò gbé aago òun mọ́. Ìgbà tí ọ̀rọ̀ yẹn di wàhálà láàárín àwọn tó ìjọkọ orin yẹn wọ́n ní gbogbo àwọn tó pè láti pè sí àkíyèsí kò bá wọn sọ̀rọ̀ mọ́. Ó dẹ̀ ń fi orúkọ yẹn ó fi ń gbayì lọ dánìkan gbayì lọ. Kan tí pásọ̀ yẹn sọ ń gbà yẹn ó tọ́ ni. Wọ́n nítorí nínú ẹgbẹ́ kó wà tó bá ti wà nínú ẹgbẹ́ akọrin o ò lè dá nìkan dúró tiẹ̀. Tó bá lè dá nìkan dúró tiẹ̀ o ò ní ṣe ẹgbẹ́ yẹn mọ́. Tó bá lè dá nìkan dúró tiẹ̀ o ò ní kọ orin wọn. Wàá wọ orin tiẹ̀ lọ́tọ̀ wàá máa kọ ó wá bẹ̀rẹ̀ sí ní kọ orin wọn. Ọ̀pọ̀lọpọ̀ owó ńlá ló gbé fún látàrí Omije Ojumi tó fi orin gbogbo ẹgbẹ́ ẹni tó jìyà jíṣẹ́ ẹni tó wá instrumenti ẹni tó wá ẹni tó máa gbé ẹni tó wá ilẹ̀ ẹni tó wá iná ẹni tó wá ìlú ẹni tó wá gbogbo ẹ̀ tó ṣe rìhásà náà pé tó ṣe rìhásà orin yẹn tó jọ jìyà tí ìyà sí torí pé wọ́n kò yẹ pé o ní ohùn o tètè mọ̀ ìwọ ni kò ṣáájú ẹnìkan ló máa ṣáájú náà èmi náà ti ṣẹgbẹ́ akọrin rí ní ìjọ àbùdá lókè. Ìgbà tó dẹ̀ bá sọ̀rọ̀ kò gbọ́ mo rò pé àwọn kan wà tó jẹ́ wípé wọ́n á ní kó máa ṣe tiẹ̀ lọ kí nìkan ṣùgbọ́n kò wẹ̀yìn wò mọ́. Ẹ wo orin onídùúró mi tí ọmọbìnrin yìí kọ Yínká Aláṣeyọrí òun kọ́ ló ní orin náà ṣebí màmá kan ló lórin tí màmá yẹn ò rówó tá a fi gbé orin yẹn síta. Yínká Aláṣeyọrí orin yẹn kàn déédé bọ́ sí lẹ́nu ṣáàní kò mọ̀ pé ó máa gbé òun débi tó gbé yẹn. Ìgbà tó gbé débi tó dé bíi ti Omije Ojumi yìí kí ló ṣe àìmọye nǹkan tí wọ́n sọ wípé Yínká Aláṣeyọrí ti ṣe fún ìyá yẹn fún màmá yẹn. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ máa kọ́ ọgbọ́n nínú ọ̀rọ̀ yìí o torí ẹ sì wà lẹ́yìn o tọ́lọ́run sì máa gbéga tẹ́ ẹ máa jẹ́ olórin ẹ̀mí nínú ẹgbẹ́ akọrin tẹ́ ẹ dẹ̀ ti máa jáde níbẹ̀. Ẹ wo màmá Fáṣọyìn dókítà Fáṣọyìn ṣé Fáṣọyìn ni ẹ wò wọ́n bóyá orúkọ wọn nìyẹn màmá Fáṣọyìn. Ẹ wo màmá àgbàlagbà yìí orin tiwọn náà nìyí ẹ jẹ́ kí n gbèsè. tó lọ sókè o bàbá rẹ̀ bàbá máa ṣọ́ wa o tọmọtọmọ tí ó pa wá lẹ́kọ̀ọ́ o lọ́dún tuntun máa jẹ́ bó ṣẹlẹ̀ sí wa o bàbá rẹ̀. Wọ́n nínú Olúwa tí wọ́n nínú àgbà tí kò rọ́mọ gbé pọ̀ tí wọ́n nínú Olúwa wọ́n lẹ́kùn Olúwa rẹ̀ wọ́n lẹ́kùn. Àwọn tó dàbí àná rẹ̀ wọ́n lẹ́kùn Olúwa ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń rá òòṣà ọdún kò sàn wá sówó ọdún kò sàn wá sọ́mọ àríbá ti ṣe ọdún yàgò kárọ́nà gbégbá àní ká máa tọrọ jẹ àní ká máa tọrọ mu ká máa làkísà kẹ́yìn aṣọ bàbá gbọ́ tiwa ká máa ṣèrògùn ẹ̀. Orin tiwọn òun lẹ ti rí yẹn ní 19 náà lọ́hùn tí màmá yẹn kọrin títí di èmi gbogbo ìparí ọdún èmi pẹ̀lú wọn ló máa ń gbọ́ torí ó máa ń fún mi ní àwọn ṣé ẹ mọ̀ mi mọ̀ mo ṣe fẹ́ sọ lédè Yorùbá relation kan. Màmá yẹn gbogbo ibi tó wá ti ń pe màmá yẹn sí bọ́n ṣe ṣe sí màmá yẹn náà ṣe bọ́n ṣe ṣe sí Omije Ojumi náà ṣe ṣe sí màmá yẹn láti ìgbà yẹn ṣùgbọ́n màmá yẹn ó máa ń jẹ́ kó yé gbogbo ènìyàn wípé òun kọ́ lòun lórí o òun kò jẹ́ olùdarí lásán ni àwọn báyìí náà lọ́dún náà orin CAC ni nínú ẹgbẹ́ akọrin lóòótọ́ màmá ò dádúró torí kì í ṣe ayé ìsìn tó jẹ́ ayé ajẹ́lujára àmọ́ àìdádúró màmá bí ìgbà tó bá dádúró ni kò síbi tó bá ti pè láti wá kọrin yẹn màmá mú méjì mẹ́ta dání bẹ́ẹ̀ ṣe nínú fídíò tẹ̀ nínú àwòrán tẹ̀ ń wò yìí
á mú méjì mẹ́ta nínú wọn á mú dání títí tí àwọn màmá yẹn tán fi dàgbà yẹn tó jẹ́ pé gbogbo wọn pátápátá Ọlọ́run á lọ́wọ́ ẹ̀mí wọn ò ní kú ọgọ́rùn-ún ọdún lè ní gbẹgbẹ ní tòkè màmá Fáṣọyẹ sì máa dàgbà jù bẹ́ẹ̀ lọ torí mi ì fi òkú wé alàyè àpẹẹrẹ ni mo fi ṣe ká lè kọ́ ọgbọ́n torí àwa tírú ẹ̀ sì máa ṣẹlẹ̀ sí torí ẹ̀yin tírú ẹ̀ sì máa ṣẹlẹ̀ sí torí mi sí mi ṣàwa ẹ̀yin tírú ẹ̀ sì máa ṣẹlẹ̀ sí. màmá yẹn kò sí ẹ̀bùn tó gbà o tó dá nìkan mú jẹ o bó ṣe wà yẹn gbogbo ògbà ló lè jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé bí màmá sì tarúgbó tó yẹn bó lọ nínú mọ́tò lẹ́ni bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nípa orin ọdún lọ sópin màmá ṣàlàyé fún yín pé èmi kọ́ ni mo lórin àwa ẹgbẹ́ akọrin ni mo kàn jẹ́ olùdarí ni. ẹ wo màmá o wọ́n ti ń fi igi tẹ̀lẹ̀ wọ́n ti ń fẹ̀rẹ̀ kíjóbi wọ́n lè ṣe máa fẹ̀rẹ̀ kíjóbi mi ì fi yọ omijé ojú mi o ẹ má ṣe ọ̀rọ̀ mi gbọ́ o èmi fi ṣàpẹẹrẹ láti gbé eyín débẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ṣì ń bọ̀ lẹ́yìn tẹ́ ẹ máa rí bíi tomijé ojú mi ẹ máa fi nǹkan wọ̀nyí ẹ fi ṣe àríkọ́gbọ́n o ó wà lára àṣìṣe tí ọmọ rẹ̀ sọ pé ìyá àwọn sọ fún un nípa owó báyìí òun ló bù mọ́ olóògbé lójú nígbà yẹn owó fún kíni owó nǹkan kékeré lówó ẹ wo ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù tèmi sáà ní wípé kọ́lọ́run jọ kó gbà sáfẹ́fẹ́ rere kó dárí ẹ̀ṣẹ̀ ẹ̀ yìí torí ẹnìkan tó sọ̀rọ̀ nínú comment section ó ló mà ṣe o ó lé omijé ojú mi ò rí àyè láti tọrọ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ẹjọ́ kí lẹ́nìyẹn rí kí ló fẹ́ kí lẹ́nìyẹn kí ló gbìyànjú àti sọ ká máa sáà máa bá a bẹ̀bẹ̀ kọ́lọ́run dárí ẹ̀ṣẹ̀ ẹ̀ yìí àti ti àwa náà kó foríjì kó má bẹ ẹ̀ṣẹ̀ láwọn àwọn ọmọ tọ́lọ́run fún àwọn ọmọ tó dáa yìí ẹ jọ̀wọ́ ẹ̀yin ènìyàn ẹ̀yin ẹbí mi ì bá gbogbo mi ẹnìkan ló parí láàdọ́tọ́ ní ẹnìkan parí ó lè jẹ́ ẹnìkan péré nínú ẹbí báyìí ló wà lẹ́yìn ẹ̀ tó ń tì wọ́n sọ pé kọ́mọ kó máa gbà ó lọ́mọ òní máa bàbá ẹ̀ wọ́n ní òkè òkú lòkú rè bàbá olómọ ló lọ́mọ ṣe bí ilé bàbá ilé ọkọ ẹ̀yẹn ló yẹ àdúgbò ọ̀dọ̀ ọkọ ẹ̀yẹn ló yẹ kó sọ pé ibi báyìí náà máa sì ìyàwó òun sí náà bẹ́ẹ̀ ẹ ti ṣe bẹ́ẹ̀ àti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kó kọ́ wa láàríkọ́gbọ́n ẹ wo bẹ́ẹ̀ ṣe òkú omijé ojú mi ẹ tún bú àwọn gospel singer wọ́n àdẹ̀gbọ́ wípé ìkan lára ẹ̀wọ̀n ẹbí wà ń bẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kó ṣe song of kí náà máa ń pè sí orin àbí kí náà ń pè ní tẹ̀mọ̀kan tó ń pè songs of praise ẹ jẹ́ kó ṣe fún kò dáa o wẹ́ ó ti ṣẹlẹ̀ àríkọ́gbọ́n lélẹ̀ fún gbogbo wa o ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ̀yin ẹbí ẹ jọ̀wọ́ ẹ̀yin ẹbí gbogbo wa ẹ máa tọ́ wa sọ̀nà ẹ̀fẹ̀ ẹ jọ̀wọ́ mo kí àwọn ọmọ yẹn o Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ o Ọlọ́run á tọ́ wọn sọ̀nà o ibi tí ìyá wọn ò dé wọ́n á débẹ̀ wọ́n á jù bẹ́ẹ̀ lọ lágbára Elédùmarè àríkọ́gbọ́n ni mo fẹ́ ká fi gbogbo ọ̀rọ̀ yìí ṣe nítorí pé bí ojú wa ṣe ní bó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ ni ẹ̀yìn wa náà ṣe pàtàkì o pàtàkì tá a bá fi ọmọ sílẹ̀ fáyé lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi kò jù báyìí lọ o ní okun òyìnra ọmọdé ti dì sí o àdè àjẹkànra o ẹ jẹ́ ká pàdé ní comment section ó pàdé pọ̀jà ẹ̀rẹ̀múrìn àríra ààyè gbé síbi rè o mọ́ lọ sí Èkìtì o.